yín gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì. Ohun tí mo fẹ́ kẹnu ẹ̀ bodò kó lọ mọ omi náà ni ọba lónìí ilẹ̀ tí mo bẹ̀rẹ̀ fún wa níjẹ̀lú. Mo fẹ́ kẹnu ẹ̀ bodò kó lọ mọ omi. Ṣe rí ní àwọn ìlú kan wọ́n máa ń dá àwọn igbó kan sí tó bá ní òrìṣà tán bọ́ ń bẹ̀ bí Ògún, Ọ̀sanyìn, Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá dá igbó yìí sí. Ẹ̀ẹ̀kan lọ́dún làwọn ọdẹ máa ń lọ pẹran ń bẹ̀. Wọn ọdẹ gbọ́dọ̀ lọ pa, kò sí ọdẹ tó gbọ́dọ̀ dá lọ. Wọ́n gbọ́dọ̀ ṣígun lọ pa ẹran yẹn ni. Ẹran yẹn náà fi máa ń bọ àwọn òrìṣà tí wọ́n ń bọ nílùú ibi tí wọ́n bá ti dágbó yẹn sí. Ẹran yẹn náà máa fi ṣe ìrúbọ sí òrìṣà yẹn. Àwọn ìlú míì náà tún máa ń dá, àwọn agbègbè kan náà tún wà tí wọ́n máa ń dá omi tàbí odò wọ́n á dábẹ̀ sí. Kò sí ẹnikẹ́ni tó láǹfààní láti pẹja ń bẹ̀. Ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń pẹja ń bẹ̀. Ẹ̀ẹ̀kan yẹn tí wọ́n bá dẹ̀ ti pa lọ́dún pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ètùtù wọn ò lè pẹja ń bẹ̀ mọ́. Ó tún dọdún tó ń bọ̀. Nítorí ìdí èyí mo mẹ́nu dúró náà. Ẹ wá gbọ́ o. Ṣé ẹ rí gbogbo bí tẹ́ bá ti bá iṣẹ́ mi pàdé fídíò Culture by Ade Anade, ẹ like mi, ẹ comment, ẹ share, paríparí ẹ follow mi. Mi lè méfò fún yín. Ohun tí n bá sọ fún yín, ohun tí mo mọ̀ ni mo ń sọ fún yín. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń gbéṣẹ́ mi gòkè? Elédùwà á gbé ayé gbogbo wa gòkè. Lágbára Elédùwà. Ó dàbọ̀.